Aláròyé máa wí o. Ìjọba Sanwó-Olú yóò bẹ̀rẹ̀ gbálẹ̀-ń-gbàtà padà nípìnlẹ̀ Èkó. Ní báyìí, àwọn aláṣẹ ìjọba ìpínlẹ̀ Èkó ti láwọn máa bẹ̀rẹ̀ ètò gbálẹ̀-ń-gbàtà olóṣooṣù ìlú Èkó padà nítorí kí gbogbo àyíká àti agbègbè ìlú Èkó lè wà ní mímọ́ tónítóní gẹ́gẹ́ bó ti ṣe wà tẹ́lẹ̀. Kọmíṣánná fẹ́tọ́ àyíká àti omi ìpínlẹ̀ Èkó Ọ̀gbẹ́ni Tòkunbọ̀ Wahab tó sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ láìpẹ́ yìí sọ pé àwọn aláṣẹ ìjọba ìpínlẹ̀ Èkó ti foríkorí bẹ́ẹ̀ ni wọ́n ti fi kùnlukùn lójúnà àti dá ètò gbálẹ̀-ń-gbàtà olóṣooṣù padà sílùú Èkó gẹ́gẹ́ bó ti ṣe wà tẹ́lẹ̀. Ó ní bó tilẹ̀ jẹ́ pé inú oṣù kejì ọdún yìí ni ètò pàtàkì náà máa bẹ̀rẹ̀. Síbẹ̀ gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú ló máa fúnra ẹ̀ kéde fáwọn aráàlú Èkó. Àtẹ̀jáde kan tí wọ́n fi síta lórí ètò náà lọ báyìí pé àwọn aláṣẹ ìjọba ìpínlẹ̀ Èkó ti jíròrò nípa bí ètò gbálẹ̀-ń-gbàtà olóṣooṣù ìlú Èkó ṣe máa padà. Ó ṣeéṣe kó jẹ́ pé inú oṣù kejì ọdún yìí ló máa bẹ̀rẹ̀, ṣùgbọ́n gómìnà Èkó Sanwó-Olú ló máa fúnra ẹ̀ kéde ọjọ́ náà gan tí ètò náà máa bẹ̀rẹ̀ ní pẹrẹwu fáwọn aráàlú Èkó. Bẹ́ẹ̀ ò bá gbàgbé, ọdún 2016 lásìkò ìṣèjọba ọ̀gbẹ́ni Akínwùmí Àǹbọ̀dé ni wọ́n fagilé ètò gbálẹ̀-ń-gbàtà olóṣooṣù náà nílùú Èkó. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Ismail Adéẹ̀yọ̀ ló kà á sétígbọ̀ọ́ yín.